Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa ní àkókò yìí. Adúpẹ́ fún gbogbo ọkàn tí ó wà ní orí ètò yìí láti kópa lórí oore ọ̀fẹ́ fún ìyípadà. Mo fẹ́ gbà yín níyànjú pé kí ẹ jọ̀wọ́ kí ẹ mú Bíbélì yín sí tòsí. Ìgbìyànjú kejì tí mo sì fẹ́ gbà yín náà ni pé kí ẹ jọ̀wọ́ kí ẹ ṣe àkíyèsí àwọn ẹ̀kọ́ wọ̀nyí kí ẹ fi kọ́ ẹlòmíràn, kẹ́yìn náà kẹ́ ẹ bá ẹlòmíràn pín papọ̀ nípa rẹ̀. Ìgbìyànjú kẹta tí mo fẹ́ gbà yín ni pé ẹ jọ̀wọ́ ẹ lè pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Bí ètò yìí ṣe ń lọ, wọ́n máa fi àwọn nọ́mbà náà síta fún wa. 07038085652 àti 07087682122 tàbí 07055307492. Nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta ni ó ń ṣiṣẹ́. Nọ́mbà ẹlẹ́kẹta yẹn òun ni WhatsApp wa, yóò sì jẹ́ orísun ìbùkún fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà papọ̀ kí n tó fi ẹsẹ̀ Bíbélì kan tó fi ohun tí ó mú ìsọjí wá hàn wá. Ẹ ṣé Ọlọ́run tó dára torí pé ẹ fún wa ní àǹfààní láti wà níbí ní àkókò yìí. Jésù ọmọ Ọlọ́run jọ̀ọ́ gba àkóso èrò mi, gba àkóso ọ̀rọ̀ ẹnu mi ní àkókò yìí. Gba àkóso ọkàn àwọn ènìyàn tí wọ́n ń wo ètò yìí. Jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó ràn wọ́n lọ́wọ́. Jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n kọ́ ẹ̀kọ́ tó ṣe pàtàkì jùlọ nínú òtítọ́ ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí a bá wo àwùjọ wa lónìí, a ó ṣàkíyèsí pé gbogbo èèyàn ló fẹ́ kúrò lórílẹ̀-èdè báyìí. Oríṣiríṣi nǹkan ló ti dorí kodò. Ìwé Kíróníkà kejì orí keje ni mo fẹ́ kà fún wa. Ẹsẹ̀ tí gbogbo wa máa ń kà ní ọ̀pọ̀lọpọ̀ gbà, ṣùgbọ́n tí a kì í múlò rárá ni. Ní àìpẹ́ yìí mo wàásù lórí ìṣòro ńlá tí orílẹ̀-èdè yìí ní pé òtítọ́ ti ṣubú ní ìgboro, àìṣègbè kò sì lè wọlé. Ṣùgbọ́n mo tún fẹ́ fi hàn wá ẹsẹ̀ kan tó ń sọ̀rọ̀ nípa ìsọjí tí a nílò. Mi ní parọ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti kú, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣàìsàn tó nílò ìwòsàn. Ṣùgbọ́n Ọlọ́run fún wa ní ìlànà fún ìwòsàn yìí. Kíróníkà kejì orí keje ẹsẹ̀ 14 wí pé bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá sì wá ojú mi, tí wọ́n bá sì yí padà kúrò nínú ọ̀nà búburú wọn, nígbà náà ni èmi yóò gbọ́ láti ọ̀run wá, èmi yóò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi yóò sì wo ilẹ̀ wọn sàn. Bàbá jọ̀ọ́ bá wa sọ̀rọ̀. Jésù Olúwa wa. Àmín. Mi ò mọ̀ ti yín o, ṣùgbọ́n mo fẹ́ ìwòsàn fún orílẹ̀-èdè yìí. Mi ò mọ̀ ti yín o, ṣùgbọ́n mo ń pòǹgbẹ fún orílẹ̀-èdè tí dọ́là kan yóò kéré sí náírà kan. Mo ń pòǹgbẹ fún orílẹ̀-èdè tí wọ́n sọ fún wa nípa rẹ̀ rí wípé pọ́ùn kan ẹyọ kan ni. Mo ń pòǹgbẹ náírà kan ni fún orílẹ̀-èdè tẹ́ pé tá a bá fẹ́ rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè bòmíì, a ò ní gbàwé ìrìnnà, a ò ní lọ tò sílùú ibi tí wọ́n ń pè ní ẹ́mbásì ìlú wọn, níbi táwọn aṣojú ìlú wọn jókòó sí, ká lọ tò kalẹ̀. Mo pòǹgbẹ fún orílẹ̀-èdè tó jẹ́ pé kò ní wùwà sá kúrò ń bẹ̀ mọ́. Kí n má parọ́ fún yín, ẹbí àwọn ọ̀dọ́, àwọn tí ò dọ́ gan tó jágbàlagbà, ó wù wọ́n láti sá lọ. Àwọn ènìyàn sì máa sọ pé kò sí ìrètí mọ́.
ṣùgbọ́n èmi gbàgbọ́ pé pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Bẹ́ẹ̀nìyàn ni èyí ṣòro fún. Mo ń pòǹgbẹ́sẹ̀ fún orílẹ̀-èdè tí orúkọ wa kò ní sí láàrin àwọn ìlú tí ìwà ìbàjẹ́ pọ̀ jù sí lọ. Mo ń pòǹgbẹ́ fún orílẹ̀-èdè tí kò ní sí ìgbésùmọ̀mí tàbí ìgbénipa. Mo ń pòǹgbẹ́ fún orílẹ̀-èdè tí ìwà bí Ọlọ́run yóò jẹ́ kókó níbẹ̀. Ó túmọ̀ sí pé orílẹ̀-èdè nílò ìsọjí. Orílẹ̀-èdè nílò ìsọjí púpọ̀ púpọ̀. Ní ìnílò ìsọjí wa, mo fẹ́ fi kókórí 5 kan bá wa sọ̀rọ̀ láti inú ẹsẹ̀ kan péré yìí. Mo fẹ́ bá a sọ̀rọ̀ lórí àwọn ẹni ìsọjí àti ibi ìsọjí àti ìgbésẹ̀ fún ìsọjí àti agbára tó mú ìsọjí wá àti ohun tí ìsọjí yóò mú jáde àbí làbárí ìsọjí. Àwọn ẹwo ni ẹni ìsọjí. Króníkà kejì orí 7 ẹsẹ̀ 14 ní bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́. Kí n má parọ́ fún yín, a ti fi ọkàn wa sọ́dọ̀ olóṣèlú jù. Báwọn ni wọ́n jẹ́ kó orílẹ̀-èdè yóò gbádùn. Ní ọdún 24 ṣé orílẹ̀-èdè ti sàn sí lójú yín? Ṣó ti sàn sí? Ẹlòmí àti ẹ̀wọ̀n sọ pé bóyá kólógún sì tún gbàjọba padà. Ní gbogbo ọdún tí ológun fi gbàjọba, ṣé orílẹ̀-èdè fi sàn sí? Oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń sọ. Ṣùgbọ́n mo ti ṣàkíyèsí, ọ̀rẹ́ mi kan ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn kan wà tí wọ́n déjọba. Wípé torí pé tí wọ́n bá déjọba, ìta máa sọ nípa wọn náà ni pé káláwọn la fún láǹfààní ni orílẹ̀-èdè yóò bá ti sàn sí. Gbogbo èèyàn ló ti ní àǹfààní láti ṣe ohun kan tàbí òmíràn lórílẹ̀-èdè yìí. Ìkankan nú àwọn aláṣẹ wa kọ́ ni Mèsáyà. Mo fẹ́ gbà pé lèyí sì ti yé wa dáadáa báyìí nísìn. Ìkankan nú àwọn èèyàn ńlá wa kọ́ ni Mèsáyà. Àwọn ẹni ìsọjí làwọn tá à ń korúkọ Olúwa mọ́. Ṣé àmọ̀dí tí ò fi sí ìsọjí? Àwọn ẹni tó jẹ́ èèyàn Ọlọ́run tá à ń pera lé èèyàn Ọlọ́run, ẹ̀yin ẹgbẹ́ akọrin. Mo jókòó síbì kan, ọ̀dọ́mọkùnrin kan ó sì ń gbáradì fún tí yóò play pẹ̀lú jìtá àti keyboard. In tó fàyọ nínú fújì ló fẹ́ play nínú ilé ìsìn. Kódà òtítọ́ ọbẹ̀ ni pé inú ilé ìsìn ló ti ń ṣe ìgbáradì ẹ̀. Àwọn ẹni tán ń porúkọ Ọlọ́run mọ́ nìyẹn. Àwọn choir master, ẹ̀yin díákónì, ẹ̀yin náà ń porúkọ Ọlọ́run mọ́ ní. Ẹ̀yin olùṣọ́ àgùntàn, ṣé ẹ ti rí bí ìtàn pè ní pásítọ̀ bó ṣe di pọ́ńtọ̀? Téèyàn bá pera rẹ̀ pásítọ̀ gan, wọn a máa mirí fún ní ìsìn ni pé àwọn olè. Téèyàn bá pera rẹ̀ pásítọ̀ ń gbà míì, àwọn ènìyàn kan máa wò pé tẹ́ bá gbọ́ tí wàhálà bá pásítọ̀ míì tàbí tẹ́ bá gbọ́ nǹkan tí pásítọ̀ míì ṣe, ẹ̀rù ó sì bẹ̀rẹ̀ sí báyìí pé pé pásítọ̀ náà ló ṣe léyìí. Nígbà tí ìyàwó bá gbàdúrà lọ́dọ̀ rẹ̀ tó fún lóyún. Nígbà tó jẹ́ pé ìran panṣágà ni wọ́n ń rí. Nígbà tó jẹ́ pé pásítọ̀ míì ó ti fọ́mọbìnrin míì lóyún nínú abúlé, ó ti gbé e pamọ́.
àwọn ènìyàn mi, àwọn ẹni ìsọjí, ó ní àwọn tí à ń pe orúkọ Olúwa mọ́. Èmi kò gbàgbọ́ pé àwọn olóṣèlú tàbí àwọn ológun tàbí àwọn aláṣẹ orílẹ̀-èdè yìí àwọn ní orísun ìsọjí fún wa. Èmi gbàgbọ́ pẹ̀lú gbogbo ọkàn mi pé tá ò bá ní ìsọjí, àwọn ẹni ìsọjí gbọ́dọ̀ mú ara wọn wípé àwọn tí à ń pe orúkọ Olúwa mọ́ àwọn ni wọ́n gbọ́dọ̀ ronú pìwàdà. Ṣùgbọ́n àwọn táwọn pe orúkọ Olúwa mọ́ yìí, níwọ̀n bá ìgbà tí wọ́n bá ti ń rí ilé kọ́, tí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ gùn, ẹ̀mí èṣù nìkan wọ́n ń bá jà. Àwọn tí ò nílò deliverance wọ́n ti sọ di tó nílò deliverance. Gbogbo ibi tó sì nílò òtítọ́ ni n kò jẹ́ pé àwọn aláṣẹ àwọn ìjọ, ọ̀rẹ́ ìjọba ni wọ́n, ọmọ ẹgbẹ́ òṣèlú ni wọ́n. Wọ́n lò míì nínú yín láti kówó ìlú jẹ. Oríṣiríṣi là ń kà nínú ìròyìn. Àwa tá à ń porúkọ Olúwa mọ́, àwa tá à ń porúkọ Olúwa mọ́, àwa ló yẹ ká jẹ́ ẹni ìsọjí. Tí orílẹ̀-èdè yóò bá jí sí òdodo, tí orílẹ̀-èdè yóò bá jí sí tí ó gbé lékè, ṣé ẹ sì mọ̀ pé bí ẹni wípé òdodo lè gbé orílẹ̀-èdè lékè. Tí ìjọba Ọlọ́run tí yóò bá wà láàrin gbogbo orílẹ̀-èdè yìí, ipá ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ fọ́. Ohun tí yóò sì fọ́ ipá ẹ̀ṣẹ̀, ó ní kí àwọn ènìyàn Ọlọ́run kí wọ́n mọra wọn gẹ́gẹ́ bí àwọn ẹni ìsọjí. Ibo ni ìsọjí? Ibo ni Olúwa lóhùn ó wòsàn nínú ẹsẹ̀ Bíbélì yẹn? Ibi ìsọjí òun ni ilẹ̀ wa. Ṣé rí ibi ìsọjí kì í ṣe orílẹ̀-èdè òkèèrè. Mò ń bẹ̀rù wípé bí a ṣe ń pọ̀ tá à ń jáde lọ yẹn kúrò lórílẹ̀-èdè yìí, ṣáà ní pọ̀ lọ ba bẹ̀ jẹ́. Mò ń bẹ̀rù wípé ṣórúkọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí kò tún ní yí ẹ̀rọ̀fọ̀ sí. Àwọn onígbàgbọ́ ń sá lọ, àwọn tí ò gbàgbọ́ ń sá lọ. Ṣé nǹkan kan náà kọ́ lẹ́ ń ṣe nígbà bá kúrò ní orílẹ̀-èdè yìí ẹ̀yin tẹ́ ti sá lọ? Jẹ́ ìwà nínú ìbẹ̀rù Ọlọ́run bí? Ó sá kúrò lórílẹ̀-èdè ó lọ lutí. Ó sá kúrò lórílẹ̀-èdè ó bẹ̀rẹ̀ sí dirun orí ọkùnrin. Ó sá kúrò lórílẹ̀-èdè yìí tán máa rí ọ lórí Instagram, ìhòhò ló wà. Ó mọra gẹ́gẹ́ bí ẹni ìsọjí. Ó sì tún mọ ibi ìsọjí wípé ilẹ̀ wa yìí lọ́lọ́run fẹ́ wòsàn. Ibi yìí ni ilẹ̀ wa. Ó kàn ń rò ní pé Ọlọ́run ò ṣàṣìṣe pé ó dá ọ sórílẹ̀-èdè Nàìjíríà o. Èmi mọ̀ bẹ́ẹ̀ pé Ọlọ́run ò ṣàṣìṣe. Ìwọ ló rò pé Canada ló yẹ kán dá ọ sí láti ilẹ̀. Irọ́ ló pa. Nàìjíríà lọ́lọ́run dá ọ sí. Ṣé ó jẹ́ ẹni ìsọjí? Ṣé ó sì dúró níbi ìsọjí kó lè kópa nínú ìsọjí? Wọ́n rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo ní ọdún 2015. Ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí. Nígbà tí ó fi di 2016, wọ́n ti sá lọ kúrò lórílẹ̀-èdè yìí. Ibi ìsọjí wa sì ní. Ìjọ Ọlọ́run yẹn, ibi ìsọjí rẹ ni. Ìjọba àbílẹ̀ ibi tó wà yẹn, ibi ìsọjí rẹ ni. Àdúgbò ibi tó ń gbé yẹn, ibi ìsọjí ni. Ilẹ̀ wa nù. Ó nílò ìwòsàn. Agbára wo ni agbára ìsọjí? Agbára Ọlọ́run. Ṣé rí ọgbọ́n wa ò lè ṣe mọ́. Ó ti kọjá ọgbọ́n wa. Torí pé Ọlọ́run ló sọ pé èmi yóò ṣe báyìí. Tọ́lọ́run ò bá ṣe, orílẹ̀-èdè yìí ò lè bọ́. Àtèmi àti yín mọ́mì à lè bọ́. Àtèmi àti yín dádì à lè bọ́. Lóòótọ́ àwa lẹni ìsọjí. Àwa tá à ń porúkọ Olúwa mọ́ lẹni ìsọjí.
ibi ìsọjí ní ilẹ̀ wa, ṣùgbọ́n agbára ìsọjí yẹn agbára Ọlọ́run kì í ṣe agbára èèyàn. Ṣùgbọ́n agbára yìí ó fún wa ní ìlànà fún ìsọjí. Ìlànà 4 ni. Ẹ wo Bíbélì dáadáa. Króníkà kejì orí kejì ẹsẹ̀ 14 yẹn wípé bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá sì gbàdúrà. Nǹkan àkọ́kọ́ ni pé ẹ jẹ́ àkọ́kọ́ rẹra wa sílẹ̀. Á ṣe bí Dáníẹ́lì ni o. Tá a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa pé Olúwa ti ṣẹ̀. Olúwa kì í ṣe àwọn bàbá wa ti ṣẹ̀ o, àwa ọmọ wọn gan ti ṣe kí ni o, a ti ṣẹ̀. Ní táwọn bàbá wa ń kọ́ ọmọ ó wẹ́ sí ń táwa ọ̀dọ́ ayé òde òní ń kọ́ ọmọ. Kí ni ìlànà fún ìsọjí? Ìlànà fún ìsọjí ni pé a ó rẹ ara wa sílẹ̀ pé Olúwa ti ṣẹ̀. Iná jẹ́ agbára wa nínú ìrégbè tá a wà yìí. Iná jẹ́ agbára wa nínú ipò tí kò tẹ́ wa lọ́rùn yìí. Iná bá ló sọ wá di pé bàbá àgbàlagbà kan sọ fún mi pé nígbà táwọn ń dàgbà wọn kì í gba ìwé ìrìnnà lọ sí ilẹ̀ England, ìlú ọba. Wọ́n ní lẹ́nu ọ̀nà bí ẹni lọ Ghana ni, lẹ́nu ọ̀nà lúbẹ̀ ni wọ́n ti fún ọ ní ọjọ́ tó bá fẹ́ lò. Wọ́n kì í gba ìwé ìrìnnà, wọn ì gba visa fún bẹ́ẹ̀. Ẹ mọye tí wọ́n ń jèrè lára wa ní ìsìn nídìí ó visa dé. Mo gbọ́ tẹ́nìkan sọ fún mi láìpẹ́ pé ní ẹ́mbásì ilẹ̀ Amẹ́ríkà pé bóyá ni kì í ṣe pé gbogbo ọdún 2023 ó ti tán tí ò sáàyè mọ́ láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò láti lọ sílùú wọn. Àwọn kan gbà kan Dropbox wọ́n ń lò tí wọ́n kàn kókó gbogbo ìwé wọn ránṣẹ́ tí wọ́n sì yẹ̀wò pé bóyá ó ṣe dáadáa tí wọ́n sì fún wọn níwèé ìrìnnà. Ìsìn nǹkan ẹ gbọ́ mi dáadáa, a nílò láti ra wa sílẹ̀ pa àti ṣẹ̀. A nílò láti ra wa sílẹ̀ pa àti ṣe kí ni o, àti ṣẹ̀. Ká wá gbàdúrà, ká ké pe Olúwa gbà wá, kọ́ wa mọ̀ ẹ́ ṣe, bá ó ṣe bọ́. Ṣé rírú àdúrà tá a gbà torílẹ̀-èdè yóò fi pín ní 2015 tí wàhálà ò fi sọ. A nílò láti gbàrú ẹ̀ lẹ́ẹ̀kan sí pẹ̀lú ìtara àti ọkàn tó gbọgbẹ́. Rẹ ara yín sílẹ̀ kí ẹ ṣe kí ni o, kí ẹ sì gbàdúrà. Kí ni ìlànà tó tẹ̀lé? Ó ní pé bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n sì gbàdúrà tí wọ́n sì wá ojú mi. A lọ láti wá ojú Olúwa gidi gan. Ìwọ ojú Olúwa yìí ó pè fún gbígbààwẹ̀ nígbà míì. Yé gbààwẹ̀ torí pé o fẹ́ gba visa. Nígbà tó bá rí visa gbà ó wà ládùúrà gbà. Gbààwẹ̀ fórílẹ̀-èdè yìí, gbààwẹ̀ fún ìlú rẹ, gbààwẹ̀ wá ojú Olúwa, wá ojú Olúwa fórílẹ̀-èdè yìí. Gbàdúrà kó ṣe kí ni, kó tún gbààwẹ̀. A nílò rẹ̀ báyìí. Kì í ṣe ọ̀rọ̀ pásítọ̀ nìkan, gbogbo wa a nílò rẹ̀ báyìí. Àwọn ìpàdé àdúrà tá a máa ń lọ, wọ́n bá ti gbàdúrà wákàtí 6 fúnra yín, a wá gbàdúrà ìṣẹ́jú 1 àbọ̀ orílẹ̀-èdè. Ogun mẹ́jọ kó wa lọ ni. Ṣé èyí tó ń kó wa lọ yóò ti jogun lọ? Ẹ ṣe ìpàdé àdúrà, ẹ ṣètò ìpàdé àdúrà fún orílẹ̀-èdè. Kó jẹ́ pé orílẹ̀-èdè nìkan lẹ gbàdúrà fún. Ká fi wá ojú Olúwa. Ẹ̀yin tá a pe orúkọ Olúwa mọ́. Ó ní kí a sì yí padà kúrò nínú ọ̀nà búburú wa. Yí padà. Ìwọ náà tó jó ń gbàgbọ́ náà fi ọ́ sọ́fíìsì tó fi kóòtù sórí àga tó ti bá tiẹ̀ lọ. Tọ́ba ní kan wọṣẹ́ láago 8 ò lè débẹ̀ dáago 9 àbọ̀. Ó sì sáìn pé 7:30 ló dé. Yí padà, ìwà búburú ni. Àwọn tó bá gbowó lọ́wọ́ wọn ló ń tírìtì fáìlì wọn. Yí padà, ìwà búburú ni. Kò lè jẹ́ kó orílẹ̀-èdè yóò sàn. Yí padà, yí padà, yí padà. Níbi rírọ́ ọmọlàkejì jẹ,
níbi kíkówó jẹ, ẹ̀yin tẹ́ ń fi lé rẹ́ǹtì, èló lẹ́ ń gbà, èló gan ló rà lẹ́hún, èló gan ló kọ́lé ọ̀hún. Yípadà, yípadà, yípadà. Èrè ajẹ́jù, ẹ̀yin tẹ́ ń tẹ agolo sínú, tẹ́ ń dọ́gbọ́n sí nkóńgò tán fi ń wọ́n oúnjẹ, yípadà. Ìwà búburú ni. Ó tún máa forúkọ Ọlọ́run parọ́, yípadà. Ìlànà fún ìsọjí rèé, a nílò láti yípadà. Ìlànà kìíní ni pé ká rẹ ara wa sílẹ̀. Ìlànà kejì ni pé ká gbàdúrà. Ìlànà kẹta ni pé ká wá ojú Olúwa tàwẹ̀tàwẹ̀. Ìlànà kẹrin ni pé ká ṣe kí ni o, ká yí padà kúrò nínú wa búburú wa. Ní ìparí, kí ni àbáyọrí? Kí ni àbájáde tá a bá ti tẹ̀lé ìlànà yìí? Ọlọ́run ó dáríjì wá. Ní ìwé Dáníẹ́lì 9 yẹn, ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó sì kára rẹ̀ mọ́ àwọn tó ti ṣẹ̀. Kò sọ pé mi ò sí lára wọn. Nígbà tó ṣe bẹ́ẹ̀ tán, Ọlọ́run dáríjì. Ẹ jẹ́ káwa náà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Èrè àbáyọrí ẹ̀ náà ni pé Ọlọ́run yóò dáríjì. Kíkà ṣe pé yóò dáríjì nìkan. Bíbélì wípé yóò wo ilẹ̀ wa sàn. Ibi ìsọjí náà nílẹ̀ wa. Ibi tó nílò ìsọjí, òun náà nílẹ̀ wa. Ṣùgbọ́n tá ò bá rí ìsọjí náà, a ó tẹ̀lé ìlànà Ọlọ́run. Ohun tó sì dá mi lójú ni pé Ọlọ́run yóò ṣe ohun tó yẹ kó ṣe tí àwa bá ti ṣe tiwa. Ṣé ó ṣèpá tiẹ̀? Ṣé ó ṣèpá tiẹ̀? Màá gbàdúrà kí Ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́, kó ràn èmi náà lọ́wọ́, kó orílẹ̀-èdè yìí kó lè gba ìwòsàn. Ọlọ́run wa ṣe fún gbogbo ọkàn tó ti tẹ́tí sí ọ̀rọ̀ yín lónìí. Mo gbàdúrà Ọlọ́run tó le tó lágbára pé kí ẹ lè ran gbogbo ọkàn lọ́wọ́ láti lè bẹ̀rẹ̀ pé bó tiẹ̀ jẹ́ pé èèyàn 10 péré ló ṣe tó yẹ ká ṣe yìí, èmi náà wà lára èèyàn 10 yẹn fún orílẹ̀-èdè yìí. Jẹ́ kí àwọn òṣìṣẹ́ ọba kí wọ́n yí padà. Jẹ́ kí àwọn oníṣẹ́ àdáni kan yí padà. Olúwa jọ̀ọ́ jẹ́ kí àwọn oníṣẹ́ ọwọ́ kan yí padà. Gbogbo àwa tá à ń pe orúkọ rẹ mọ́ lára, Olúwa jẹ́ ká lè gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé. Sì jẹ́ kí orílẹ̀-èdè yìí gba ìwòsàn fún ògo orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀rọ̀ wa lónìí. Ǹjẹ́ o ti gba Jésù bí? Tó o bá ti gba Jésù, pè mí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́ kó o lè gba Jésù. Kò pé ọ kó o jìyà tó báyìí láyé kó o tún lọ ọ̀run àpáàdì o. Ǹjẹ́ o gba Jésù? Pè mí fúnra rẹ lórí 07038085652. 07038085652 tàbí 07087682122. 07087682122 àti 07055307492. 07055307492. Ìwàláàyè Kristi kó máa bá yín gbé. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi.